níbi kéèyàn ọmọ ìsìn ọmọ sí lèmi náà o ṣùgbọ́n gbogbo ọmọ tá a bí láti 80 wọ 93 àṣìlá àlàáfíà díẹ̀ ṣe rí 94 wọ 2000 tá à ń lò lọ yìí àwọn ọmọ wọn ò gbádùn rárá. ẹ má jẹ́ kó gbọ́ lẹ́nu yín. mi ò yọ ọmọ tèmi náà wà ń bẹ kọ́lọ́ ṣe wo gbádùn. ẹni tó ti kú tó lọ górí ẹ̀ ṣálùjẹ̀nù kọ́ ló rán níṣẹ́ láàrin èmi àti yín. tó dẹ̀ máa gbowó wá. ṣéṣù ló rán níṣẹ́. àlùjọ̀nù ló ránṣẹ́ o tó yé òun ṣéṣù. kì í ṣéṣù. yé òun ṣéṣù. ẹ mọ̀ lùwẹ̀ parọ́ mọ́ láàrin ló ráàró yẹ. ẹ máa lẹ́ẹ̀ ní babaláwo ẹ máa lẹ́ẹ̀ lóníṣègùn wọ́n tẹfá fún yín ẹ fi tí wọ́n nìkan ṣe o ẹ máa tọ́jú bọ bòmíì náà kiri ẹ máa ní wọ́n sọ pé àbáyẹn confirm ẹ sáré lọ ẹ lọ máa jẹjẹkújẹ ẹ wá jẹjẹkújẹ á wá di wàhálà sí yín nísàlẹ̀ ẹkùn ẹ wá máa gbé wárápá ẹ máa gbókù òru ẹ dẹ̀ mọ́ parọ́ mọ́ àwọn babaláwo tí wọ́n ń tẹfá fún yín ifá ń tọ́ni sọ́nà bá ṣe lólé ayé ni ifá ń tọ́ni sọ́nà èèwọ̀n tá a gbọ́dọ̀ wọ́n tá a gbọ́dọ̀ jẹ́ ibi tá a gbọ́dọ̀ rìn sí. obìnrin tá a gbọ́dọ̀ bá sùn tá a gbọ́dọ̀ bá sùn. ifá èèpọ̀ ọmọ arẹmọ ní fá. òkè olúmọ abẹ́òkúta tẹ̀ ń wò yìí. bẹ́ẹ̀ni. ìbá gbogbo àwọn olùbọ tó wà ń bẹ̀ o. kábíyèsí àwọn ìyá. ìbá gbogbo òrìṣà mẹ́rìndínlógún tó bẹ lórí olúmọ ó sì jù bẹ́ẹ̀ lọ́gán yín mọ̀. àáfàá kẹ́ ti wá láti lọrin rí èmi lẹ́ni yẹn bá. àwa sọ̀rọ̀ ní 3000 olúmọkẹ̀ mo ní iye tó ń gbélé nìyẹn mo láwọn ọmọ Ẹ̀gbá wọ́n mọ iye olúmọ. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ìbẹ̀gọ̀gọ̀ náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní mídíà lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní mídíà lórí YouTube wa Òkodoro Ọ̀rọ̀ ní mídíà a sì bẹ̀yìn a sì rọ̀ yín pé kí ẹ má gbàgbé láti tan notification button ní sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde ẹ bá kọ́mẹ̀ntì ẹ bá like ẹ sì bá share ojú tẹ fún wa kò ní fọ́ etí tí ẹ fún gbọ́ wa kò ní di ẹ̀yin ẹ̀yẹ wa káàkiri gbogbo àgbáláyé ẹ rí i pé ẹ rí ìyá wa kan ní ẹ̀gbẹ́ mi obìnrin takuntakun obìnrin bí ọkùnrin akéwì ni wọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n alága àdúró alága ìjókòó fọ́wọn oníyàwó òun ni wọ́n ìyá wa ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kálẹ́ mà. ẹ káàsán o. ẹ ra mà. gbogbo ilé ẹ káàsán o. yes ma ìyá wa ṣé àwọn tí ó wà nílé ẹ lè jẹ́ kí wọ́n bá wa mọ orúkọ yín ní ẹ̀kúnrẹ́rẹ́ mà. orúkọ tèmi ni Àríkẹ́ Olóríkì. Àríkẹ́ Olóríkì. tá a bí mi ní ìlú Ọ̀yọ́. ìlú Ọ̀yọ́ lápá abúlé Ọ̀yọ́. ọ̀nà méjì la ti bí mi lọ́yọ́. bẹ́ẹ̀ lẹ́yìn tó yẹn bá nílé baba ṣáà nílé ìyá. a bí mi lọ́nà kan. Aláàfin Òjó Pásẹkẹrẹ ọmọ Àtìbà kábíyèsí. a bí mi lọ́nà kejì. ọ̀nà kejì. Ògbómọ̀ṣọ́ ọmọ àfòbójàbí èṣù ọ̀dàrà. kábíyèsí. ilé ajílété. ilé ajílété. akíntọ́lá baba lámilámi. kábíyèsí. akérègbè baba àdó. ẹ ti tó bẹ́ẹ̀ ibo wà nílé ọkọ yín. lódì Ẹ̀gbá. Ẹ̀gbá Aláké. Aláké ọmọ àbàtàpútù ọlọ́rọ̀ ti fọwọ́ lábá nílẹ̀. kábíyèsí o. ọmọ àṣẹ tí mo mi kíkan. àwa mo nílé ọkọ o. ìsọpọ̀kọ̀ fẹ́mi lẹ́gbàṣà o. lẹ́gbàṣà. àwọn ọkọ mi àwọn tó wà wọ́n bù tán wà kẹ́rì tí wọ́n jẹ́yàn tí wọ́n nífọ̀n kábíyèsí. kéńtà ìgànràn mẹ́wàá kéńtà tí ètò owó òlu. ìgànràn ọkọ tèmi ò kì í jowó òlu àfowó oko àwọn tí ń jowó òlu o wọ́n tún ti ń jẹ toko àjẹ méjèèjì papọ̀. mo wà kọjá ní gbàgede ọkọ mi ó lérí ẹwà o àwọn lọ́mọ alẹ́wà mọ́ta wọ́n máa fọjọ́ gbogbo dára bí ebi táwọn ọkọ mi bá tún wá láwọn olówó lọ́wọ́ láwọn òní náírà kan lápò wọn làwọn tún kú mẹ́wàá nílé tó tó ọmọ àyájẹ kábíyèsí ẹyẹyẹ wa ṣé ẹ ti rí bí ìyàwó ṣe kí ọkọ ẹ̀ délédélé ó túmọ̀ sí wípé ilé ń dùn ọ̀dẹ̀dẹ̀ ń dára kì í ṣọ̀ràn yan ó dì tọkọ bá ṣẹ̀ṣẹ̀ pé mò ń tọ́jú ọkọ mi tàbí ìyàwó mi láìkí mi ẹnu ìyàwó láti máa mọ̀ ẹ ti rí pé ilé ìyàwó á ń dùn lágbọ́ Ọlọ́run ilé yan nìkan ìyàwó
níbi tí a ti rí yín ká tó pè yín wá sí orí ètò a rí tí ẹ̀ ń kíyàn níbẹ̀ òun ló jẹ́ ká mọ̀ pé iṣẹ́ oríkì òun gọ́gọ́gọ́gọ́gọ́ òun lẹ́yìn láàyò mà àbí bẹ́ẹ̀ kọ́ mà. bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ́. kò sí rọ́ńbẹ́ kí ni ó sún yín dé iṣẹ́ oríkì láti lè máa kíyàn pé iṣẹ́ kíkìyàn ni mo fẹ́ máa ṣe kí ló bá yín débẹ̀. mi ò ro kan rẹ̀ rí torí ìyá tó wò mí alárùbọ̀ ni. alárùbọ̀ ni ìyá tó wò yín. tó wò mí dàgbà. tó tọ́ yín dàgbà. tó ń tọ́ mi dàgbà. ẹ mọ̀ ìdí tí mo fi yí padà ṣe mọ́ pé èdè ìlú yín lẹ́bi sọ tó wò yín. káràkátà ká ṣòwò ká dẹ̀ mọ̀ bá a ṣe jèrè oníṣẹ́ tó ń fi lé wa lọ́wọ́. mo fẹ́ lè sọ pé nínú fámìlì mi kò sẹ́ni tó yà sí ṣe oríkì mo láwọn tó ṣe bí MC o lẹ́gbọ̀n torí kò sẹ́ni tí popsi mi bí tí ó achieve ẹ̀bùn lára ẹ̀ bọ̀ mi ò rẹ́ni tó ń ṣe oríkì even ìgbà tí mo bára mi nínú oríkì gbogbo àwọn ẹ̀gbọ́n mi ló ń ṣe ta ló kó ẹ níṣẹ́ ta ló kó ẹ níṣẹ́. tòró yà wọ́n lẹ́nu òṣìṣẹ́ oríkì láti lẹ̀ o. ẹ òṣìṣẹ́ oríkì láti lẹ̀ oníṣẹ́ kan tẹ̀ ń ṣe láti lẹ̀. iṣẹ́ mi láti lẹ̀ nílùú bí tá a ti wò mí torí pé mo sọ pé Ògbómọ̀ṣọ́ ni màmá mi. bẹ́ẹ̀ni. bàbá mi lọ Ọ̀yọ́. àwa fi mí lọ́sìn fún ìyá kan pé kí n dàgbà lọ́dọ̀ wọn kọ́lọ́n bá mi fọ̀run kẹ́ wọn. àmín. nígboro Olúwo. Ìwó láti tọ́ mi dàgbà. nílé Kẹ́tù. Ìwó láti tọ́ yín dàgbà nílé Kẹ́tù ẹ̀yin ọmọ ilé Kẹ́tù ẹni tó tọ́ dàgbà nílé yín lágbolé yín òun gangan lélẹ́yìí tó wà lẹ́gbẹ̀ẹ́ mi Àríkẹ́ Olóríkì tí wọ́n jẹ́ aya wọn lòdì Ẹ̀gbá ní kéńtà Ìgànràn tí òjò wò lù àfi owó oko ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin Àtìbà ẹnì ṣòun lè yá mi. a tọ́ mi ní ìdílé bàbá tí wọ́n ń jẹ́ Sunday Àjàgbé kọ́lọ́n fọ̀run kẹ́ wọn. àmín. a dẹ̀ kọ́ mi ní ìlànà kìrìsìtẹ́nì. ọmọ onígbàgbọ́ ní. bẹ́ẹ̀ ni ìyá tó tọ́ mi wọ́n dẹ̀ fún mi ní mi ò jogún kankan bọ̀ mo jogún akin ọkàn. ẹ ò jogún kankan níbi tó ti fi yín lọ́sìn sí yẹn. bọ̀ mo jogún akin ọkàn. kì í ṣe pé bóyá ìyá ẹ tàbí bàbá ẹ máa ní eléyìí gbé kíní kan tàrí kẹrẹ ẹ fún yàrá méjì tàbí ẹ fún ní ogún pọ́ùn ẹ fún ní nǹkan kan. ogún ológun ò lè kàn yán. ogún tiẹ̀ gan tó bá kẹ̀ ẹ́. kó o mẹ́ntẹ́ẹ̀nì ẹ. o ní láti àwọn tó lógún dà o ní láti sọ pé kó o fi sílẹ̀ náà ni. kó o wá kún. agbójúlógún. àfúrẹ́ fòṣìta. so ká mọ̀ sọ pé ibi tó ń sì wò mí tí ìsọpọ́n bí mi ogún ìyá tó wò mí. ọkọ̀ lọ tọ́ yín bẹ́ẹ̀ ni. ogún ìyá tó wò mí ló yẹ kó kàn mí kò dẹ̀ kàn mí. kò dẹ̀ kàn yín. ṣé mi ò dẹ̀ ríro torí bá a ṣe rìn nínú ayé Ọlọ́run mọ̀ ló mọ̀ ọ́. mo tajà nínú ọjà níwò. Ìwó. bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ ọjà kan ní ọjà alẹ́ níbẹ̀ inú ọjà yẹn gẹ́gẹ́ gbogbo ọmọ mi sí. bẹ́ẹ̀ ni ìsọ bóyá pé kínní inú ọjà yẹn gẹ́gẹ́ gbogbo ọmọ mi sí. inú ọjà yẹn lẹ bí gbogbo ọmọ yín sí. ibẹ̀ ni mo ti ṣe kékeré ibẹ̀ ni mo ti dàgbà ibẹ̀ ni mo bí gbogbo ọmọ mi sí. mo dẹ̀ ní ìrírí. tó pọ̀. kábíyèsí. mo ní ìrírí gan o mo ní ìrírí torí bí mo ṣe wà yìí mo lè pera mi ní omi. tó ń ṣàn kiri. kò síbi tí mo dé tẹ̀yìn ò ní mọ̀ mi. mi ò dẹ̀ kí dìyàn sínú mi kì í yàn òdì tó bá bú mi màá bú ẹ. bàbá bá mi jà wà bá máa bẹ́ẹ̀ jà. tó bá dẹ̀ ti ṣe everybody ti lọ. lọ kò yẹ pé bóyá máa dì sínú dọjọ́ kejì. tí n bá rí ẹjọ́ kejì máa kẹ́ ò bá wàá délé o kó lọ gbé pẹ̀tùpẹ̀tù o ó kù wà tọ́lọ́run. ìyá wa ẹ ṣeun ẹ kú àtàárọ̀ nídìí iṣẹ́ oríkì tẹ̀ ń ṣe yẹn ṣe mọ̀ pé àfitẹ́yìn náà bá fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń sọ ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá sọra yín nù tàbí tẹ́ ẹ ti fẹ́ di ọkùnrin tán báyìí wọ́n máa ń fẹ́ sọ yín náà ní lágbájá ti bá a sùn tẹ̀mẹ̀dọ̀ ti bá a sùn ṣé kò sí rú ẹ̀rí àbí wọn ò sọ rú ẹ̀rí sí yín. mo ní irú ẹ̀ àmọ́ onílé ò ní fẹ́ kílé òun bàjẹ́. ẹ ní irú ẹ̀ ṣùgbọ́n onílé ò ní fẹ́ kílé òun kó bàjẹ́. onílé ò ní fẹ́ kílé òun bàjẹ́ mo respect ọkọ mi o. a máa ń jà o a máa ń búra wa a máa ń ṣe yẹ̀yẹ́ gan ó máa ń bú ya mi èmi náà lè bú tiẹ̀ padà bí àmì amọ̀lẹ́ ní ó dé nìyẹn oníwòrowòro òwòrowòro yẹn ó máa ń dùn gan ṣé tó bá ti dùn máa dálé ajá o
ṣùgbọ́n ìjà wa ò bá débi pé káràdúgbò wa là wà níjà níjà rí tàbí kẹ́ni kẹta wá bá yín dá sí inú yàrá. inú yàrá yẹn ìbílẹ̀ lè máa ń sọ̀rọ̀ mi mọ́ láì dá. ẹni bá ti rédíò ẹnu yá ti mọ̀ èmi máa ń sọ̀rọ̀ o mo máa ń sọ̀rọ̀ o bọ̀ ọ̀rọ̀ tẹ́mi máa ń sọ kò tó èébú tí ọkọ mi máa ń bú mi. tí mo bá ní mo fẹ́ lọ ṣiṣẹ́ kan ọkọ mi á ní ọjọ́ kan ṣe wà bóyá after ọdún tí ọmọ alájà surprise pè mí fún oríkì ṣiṣẹ́ ẹ̀ wá jẹ́ close sí ilé mi. nítòsí ilé yín gangan. ìyẹn ní technical school. ok. pé kò jìnnà sí elite. bẹ́ẹ̀ni. ṣé o bẹ́ẹ̀ mi ṣe débẹ̀ mo ṣiṣẹ́ mo dẹ̀ gbowó iṣẹ́ wa ní balẹ̀ ẹ̀yin ọmọ ẹ má lè jẹ́ owó náà àkáǹtì owó lélẹ́yìí o kí la fẹ́ ṣe kí dáàdi yín wọ́n máa fún mi lówó padà kí lẹ fẹ́ ṣe ẹ gbà. ọkọ mi ní ó pé bàjẹ́ ó ti sáré lọ yọ̀dí. ẹ̀dẹ̀ mọ̀pọ́ fi ń dàpàrà ní dápẹ́ lómi nínú ábí. àbára kó serious o bọ̀ kò kí dùn mí torí mo máa sọ fún pé mi ò bá rìn kùnrin lọ pé ẹlẹ́rìí ọkàn ló mọ ẹ̀rí ọkàn ẹ̀ mi ò bá rìn kùnrin lọ pé èyí tó sọ yẹn ò sọ ni ojú mi rí o. ojú yín rí. mo ṣiṣẹ́ nínú Olúmọ rí kó tó di pé mo tún padà síbẹ̀. síbẹ̀ Olúmọ ràn kí wa lábẹ́kúta mi báyìí. ọ̀rọ̀ tí ò ní túmọ̀ mo padà fi lé mi gbà yẹn. mo ṣiṣẹ́ lọ́dọ̀ ní OPL lábẹ́ bambú. nǹkan tí ò ní túmọ̀ ọ̀gá kan fi ní kọ́ má jẹ́ kí n wá mọ́ bí tí mo ti ń korí kí pé kán stop ọmọ tó ń tọrọ bárà níbẹ̀ mo ní bárà báwo mi ò tọrọ bárà mo ní ẹ̀kọ́ stop ẹ̀ mo bẹ̀bẹ̀ up to now ṣì ń bẹ̀bẹ̀ ní OPL yẹn. tí wọn gbẹ bẹ́ẹ̀. ọ̀rọ̀ yẹn ò lọ kò yanjú àríyanjú létà mo ṣiṣẹ́ lọ́dọ̀ Saheed Lẹ́mẹ̀. ẹlẹ́jà bọ́ẹ̀ kọ́kàn dèjọ́ kan mo fẹ́ kí i ó ṣáà sọ̀rọ̀ kan mo wá sọ̀rọ̀ padà mo ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àgẹ́sì mi ṣẹ́mọ̀ èèyàn obìnrin mo wá sọ̀rọ̀ sí pé ẹ máa ní sùúrù o torí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí kẹ́ bá máa nà ìyàwó yín lé o bóyá òun ni obìnrin ọ̀gá mi Saheed gbọ́ o bóyá yẹn kọ́ o wọ́n kàn ní kí n mọ̀ wá mọ́ létà mọ́níjà tún ní kí n jẹ́ kí inú wọn rọ̀ díẹ̀ kí n wá mo lọ ọ̀gá tún sọ pé kàn sọ fún mi pé òun ò fẹ́ rí mi ẹ̀dẹ̀ jáde. àmọ́ mo fún ẹnìkan ní respect nígboro Abẹ́òkúta ilé rẹ̀ ọ̀nà rẹ̀ kò ní bàjẹ́. àmín àmín. àlùbáríkà tí ẹni yẹn ń lò lọ́wọ́ Ọlọ́run á jẹ́ kó filẹ̀ fọmọ tó bá dàgbà tó darúgbó. àmín àmín. ẹni tí mò ń sọ yìí a kì í rìn ká pé o àwọn ọmọọṣẹ́ rẹ̀ lé ló ṣe àwọn o ṣùgbọ́n ní sáìdì tèmi ẹni tí mò ń sọ yìí kò fíjọ́ kan bà mí inú jẹ́ rí. kò fi ọjọ́ kan bà inú jẹ́ rí. ọlọ́mọ fọjọ́ kankan bà nínú jẹ́. àmín àmín àmín. iléeṣẹ́ rẹ̀ kó mọ̀ padà díṣẹ́. àmín àmín. kó mọ̀ forí ẹwà gún gbàgede. àmín àmín. ohun tó mọ̀ ń dé báyàn táwọn ẹbí ara tó fi máa tọrọ kú fún kó má wọlé tì. àmín. ẹni náà ni Amadu. Amadu entertainment níwèé ìròyìn ọ̀gá wa Amadu entertainment bẹ́ẹ̀ ṣe ń ṣe ní kẹ́sẹ̀ máa ṣe ẹ má yí wáyé padà ọ̀rọ̀ yín ni Àríkẹ́ olórí kì í sọ yìí ẹgbẹ́ gbogbo àdúrà tó ṣe fún yín lágbára Ọlọ́run ọba àdúrà tó ṣe fún yín abẹ́lẹ́dà yín ìyàwó ẹni ṣọlẹ̀. bàbá mi lámọdù Mufulani hun bàbá mi ni ìyá mi ni aláṣírí mi ni ẹni tó dùn mí níjọ́ tí mo sunkún ni kọ́lọ́n bá mi dúpẹ́ fún. àmín àdúpẹ́. torí mo sunkún wọ̀dọ̀ ẹ̀ ni kó tó di pé mo di ẹni táyé mọ̀ díẹ̀díẹ̀. kódà a tún ní class pẹ̀lú àwọn hypeman níbẹ̀ mo rántí ọjọ́ kan tí mo korí kì ara àwọn hypeman kó gbowó mi ó pa mí lẹ́kún owó tí mo gbà yẹn kéré owó tí mo papọ̀ owó tó fún mi kéré ó ṣàpèwó yẹn rádaràda ó wá mú rẹ̀wẹ̀sì ọkàn bá mi ẹnìkan wà tá a mọ̀ ń pè ní Jesus ara àwọn ọmọ tí Amadu kò kiri ni mo ẹni ẹ wá pè mí pé Àríkẹ́ mi ò rí ẹ mo wá sí kiri kan máa ní ẹ ṣe pé wọ́n ṣe báyìí fún mi ni ìpè wọ́n dẹ̀ lè padà stop mi pé kí n mọ̀ wá mọ́ ní ẹ bá ní kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn apẹ́ Amadu bẹ́ẹ̀ ni ẹ ṣe pé Amadu nìyẹn Amadu bá ní àwọn òṣèré ẹ̀gbọ́n sí báwọn ọmọ kankan. ọ̀gá náà ò gbọ́n kankan sí ọ̀rọ̀ yẹn. ibi téèyàn ṣe ọlọ́ọ̀bá wà ń bẹ̀ o kò sí èèyàn tó lè kọrin tàbí kò ṣe kankan lábẹ́ Amadu lábẹ́ ọ̀gá mi Mufu
kó wá kọrin tán kó ní kó fóun lówó. nínú ẹ̀ gbogbo yóò fẹ́ gba pàṣẹ́ntéèjì gbogbo ẹ̀yin ọ̀gá ẹ̀ máa gba pàṣẹ́ntéèjì lórí ọmọ iṣẹ́ tẹ́ ẹ gbọ́. kó o fi báskẹ̀tì kówó báyìí. kò torí ẹ̀wọ̀ ọ̀gá lọ́dọ̀ lójú Amadu. kò wọ̀ wọ́n lójú. ẹ̀ka tó wọ̀ ó yín mú sí ọ ni. Amadu tẹ̀mí ẹ̀ka ti fún lórí tọ́ka sọ fún mi pé kò sí tí ìfowó rẹ̀ ṣe. mo ṣáà ní mo fi ṣàṣẹ nígbà àkọ́kọ́ tí mo kọ́ iṣẹ́ ń bẹ̀. ojú mi lọ̀gá mi ti yá owó. ó àtọ́ báyìí ni ó fún yàn àwọn tó jókòó tì. tó jókòó sí. kókó sápò. Amadu in fact tá a bá sọ pé áńgẹ́lì ni a lè pè bẹ́ẹ̀. ìyá Amadu entertainment. a lè pè Amadu bẹ́ẹ̀. tá a bá sọ pé áńgẹ́lì lẹ́ Amadu entertainment yẹn ká pè bẹ́ẹ̀. Amadu àtọ́ máa fẹ́ wípé kí ẹni ìwọ fún ọ lówó. ìyẹn ọ̀gá iléeṣẹ́ àbọ̀ ọkọ lọ́ni iléeṣẹ́ yẹn. olóòní iléeṣẹ́ o. a tún máa ń bàyẹ̀ pé àgìkẹ́ wa gbé eléyìí máa fún ẹ lówó sẹ́ẹ̀. ó máa fún ẹ lówó. táwọn kan tẹ̀ ti sọ pé ẹ̀ ń ba iléeṣẹ́ wọn jẹ́ pẹ̀lú ìgbẹ́ wa ń tọrọ owó ẹ̀ ń ṣe alágbè ẹ̀ ń ṣe kankan. Amadu ìgbà táwọn ẹ̀ máa dojú lé mi tó ní kò ní lo máìkì kò ní ṣe kíní kan tí n bá sọ pé ọ̀gá mo fẹ́ lo máìkì ọ̀gá ní jẹun òṣìṣẹ́ tán dọ̀pẹ́ ọ̀gá fún mi ní 10 minutes àwọn ẹ̀ máa já máìkì mọ́gà lẹ́nu pé ó tún ti pọ̀ jù pé kó fún mi ní 5 minutes tọ́gà bá fún mi ní 2 minutes bá ní ọ̀gá ìtẹ́ fún mi kéré ọ̀gá ní ṣé tó o bá pa ṣé wọ́n lè pa ni. ṣé ohun tó o bá pa. ṣé wọ́n lè pa ni. ọ̀gá ní ṣé tó o bá pa. àwọn tẹ́jọ́ ń lo gbohùngbohùn. ṣé wọ́n lè pa ni. kábíyèsí. máìkì tí mo fún ọ gbà bẹ́ẹ̀. ó lójú helpman tó máa wọ ìròyìn tí ò kí kara mọ́ mi. wọ́n padà mọ́ ń gba kámú ni torí gbàtẹ́ni tó ní iléeṣẹ́ ò bá níyàn lára. àwọn tó tẹ̀lé ò lè ní ẹ lára. kí Ọlọ́run ọbọ̀ mọ̀ jẹ́ kí àlùbáríkà kó dín nínú ayé Amadu lọ́sàn-án láàárọ̀ lálẹ́ lórí. àmín 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 àmín. tó bá tẹ̀sọ̀ àgbàmọ́lẹ̀ kan mọ̀ fi bí. àmín àmín àmín. gbogbo tó bá ṣe kó mọ jáṣe gbé. àmín àmín àmín. mo kọ́ ọ̀gá mi gan o. ọ̀gá mi ni. ìyá Amadu entertainment. bẹ́ẹ̀ ni kódà wọ́n ti fẹjọ́ mi sùn rí pé ó bú kọ́sọ́mà ó ṣe kọ́sọ́mà kẹ́ ti lọ fẹjọ́ mi sámọ́dù rí. ìjọ kan tí kọ́sọ́mà fẹjọ́ mi sámọ́dù pé mo bú bàbá òun. ẹni tó jẹ́ pa wọn ni ìwọ ò ní kọ́rí kìkiri mọ́ ẹnìkan ló bú òun. gbàtọ́ díjọ́ kejì Amadu ní ẹ fi ilẹ̀ àlẹ́ torí pé òun àtẹ̀yẹ̀ ní kíláàsì. káwa lè. ká ní kó mọ̀ jẹun ṣé kó mọ̀ rìn kiri. ọ̀gá sọ bẹ́ẹ̀ pé a lè sọ pé nítorí òun àtẹnìkan jọ ní kíláàsì káwa sọ pé kó má jẹun ṣé kó má jẹun ni. ṣé kó mọ̀ rìn kiri ni kó mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ láwùí fún. ọ̀gá gidi. ìyàwó wọn kan náà wà tó pé wọ́n ti rojọ́ mi rí tó lè dìjà bọ́kí tó dé ìyàwó wọn yẹn náà ní ẹni tí mò ń sọ yìí mo gbàgbé orúkọ ọmọ wọn bọ̀ ọmọ ọba ni láàrin àwọn ìyàwó Amadu ọmọ ọba ni ẹni yẹn ní ẹ fi olórí kì í lẹ o ṣé kó máa dóko ká ni. ṣé kó máa dóko ká ni. ẹ fi ilẹ̀ ọ̀kadẹ́gbà ọlọ́mọ fọwọ́ bàjẹ́ kankan mọ́. àbí ojú mi rí níbi iṣẹ́ oríkìtọ̀ pé mo fẹ́ sá sẹ́yìn o. ṣé wàhálà tó pọ̀ tó bẹ́ẹ̀ ń di iṣẹ́ oríkì. ojú mi rí o. mo máa ń lọ patí tó patí ìgbà tí mi ti lórúkọ. láti patí kó sí patí. mo máa lọ. àti ibi tó pè yín àti ibi tó pè yín. no wọn è pè mí o mo máa lọ ni. wọn kì í pè yín. pé kí lè ṣáà táwọn èèyàn bá ti jáde bọ̀ ní hall máàkì wọn ẹlòmíà dé mo kèlé mi lórí ẹlòmíà dé òwe kan mi dáadáa ẹlòmíà ní mi ìfariwo ẹlòmíà lè wòyìn báyìí kó fún yín 200 má dẹ̀ gbá báyìí mo máa ń lo ṣẹ̀kẹ̀rẹ̀ kékeré kan máa sọ sínú ṣẹ̀kẹ̀rẹ̀ yẹn ètò bá jówó gidi máa fi sápò kó dẹ̀ sí nǹkan mi tí fi jẹ́ káàárẹ̀ ẹ̀ mú mi òun ni wípé mo lọ́kọ nílé ọkọ mi ṣiṣẹ́ ìjọba ọkọ mi ò bá mi gbé kí ni wọ́n fẹ́ fún mi tó fẹ́ tó mi dẹ̀ fẹ́ rìnrìn kùrì. ọkọ yín ò bá yín gbé kí lọkọ yín fẹ́ fún yín tó fẹ́ tó yín tẹ́ ẹ̀ tẹ̀ nà mọ́ tí mo dẹ̀ lọ́mọ tọ́jà ń lọ skul tí wọ́n dẹ̀ lọ skul ẹ̀yin náà dẹ̀ máa jẹ. èmi náà dẹ̀ máa jẹ. òun lè wá wọ́n gbowó oṣù o lówó oúnjẹ o. ẹ̀ ń gbowó oṣù. àmọ́ kí ló fẹ́ ká lónìí bí mo ṣe jókòó èmi ìlówó o bọ̀ tí bá ní mo fẹ́ jàmùlà ní Sùúrùlérè tí mo jògún fẹ́ bóyá tí máa gba 5,500 máa gbà kúrò mbẹ. bẹ́ẹ̀ni ṣé àkàlẹ́ kọ́wọ́ bọ owó oúnjẹ oṣù kẹ́ni báyẹn lẹ́ẹ̀mejì. Mm-mm. mi jẹ́ kárẹ̀ mú mi o
bọ̀ lórí ìgbà tí mo kó lólúmọ yẹn lé again mo tún wọ́n ṣù mo ń tẹ́ bọ́ tí mo ṣe fẹ́ padà sólúmọ bọ̀ gbogbo nǹkan láyè gbogbo ẹ̀kọ́ lóògùn. gbogbo nǹkan láyè gbogbo ẹ̀kọ́ lóògùn. bẹ́ẹ̀ ni máa nígbàgbọ́ nínú Ọlọ́run gbà gbogbo nínú rírí mi ìgbà tí mo kọ́kọ́ má rí tí àbọ̀ ọmọ mi tó kú mo fàwẹ̀ mo fẹ́ kún mo fi tọrọ pé mo fẹ́ fẹ́ nìyẹn níṣẹ́ Ọlọ́run fi fún mi. ìpẹ́ nìyẹn gangan lẹ fẹ́ fẹ́. Ọlọ́run ìjẹ́yẹ̀gbẹ́ ọ̀rẹ́ yẹn kọ́kọ́ lọ bọ̀ létà tí mo tún gbàdúrà bá lónìí mo fẹ́ Ọlọ́run wá ṣe àṣẹ tó jẹ́ kó lọ nígbà náà Ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ni tí mo kọ́kọ́ fẹ́ gbà yẹn ò lè pẹ́ fún mi. tẹ́ni ẹ̀mí ò lè tọ́jọ́ ẹni yẹ kẹ́ni ìlọ́kàn yín lẹ́mí fẹ́. mo dẹ̀ lọ́fẹ̀ẹ́ ìgbà tẹ́mi wá fẹ́ kún béèrè lọ́dọ̀ Ọlọ́run wá ṣe ń rọrùn oyún wọ̀ kò pẹ́ tá a bímọ ẹni yẹn jẹ́ pé lọ́dúnṣẹ́ lọ ní pé so ọ̀rọ̀ yẹn wá kọ́ mi lẹ́kọ̀ọ́ wọ iṣẹ́ Olúmọ gbà tí mò ń tọrọ pé mo fẹ́ padà síbẹ̀ again mo wá ń là pọ́kọ mi ṣe ń rìn èmi náà ń rìn mo wá ń là fọlọ́run pé tó bá jọ pé ikú ló bá wà ni màá lọ bá pàdé lólúmọ. má jẹ́ kó bọ́ sí. mi ìfẹ́ kó bọ́ sí. tó bá jọ bá ìsàn ni màá lọ bá pàdé lólúmọ bí mo ṣe fẹ́ padà bẹ́ẹ̀ lágídí má jẹ́ kó bọ́ sí. àmọ́ tó bá jọ pé màá kéré màá ríre ayé àmọ̀ mi jẹ́ kó bọ́ sí. bó ṣe wá bọ́ sí nìyẹn. ó dẹ̀ bọ́ sí. Olúwa ṣeun. ó bọ́ sí láti pàṣẹ àwọn àgbà kan táwọn náà fẹ́ràn ọmọdé. kọ́lọ́ mọ̀ jẹ́ kí mọ̀mọ́ tí mò ń sọ yìí kó fi orí iṣẹ́ ìránṣẹ́ gún gbàgede. àmín. ìyá mi Reverend Mother Esther Ajayi. màmá ládùúrà. gbogbo gbà rẹ̀ kó lé. àmín. àwo rẹ̀ kó lé. àmín. iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ kó pọ̀ sí. àmín. kọ́lọ́ má bá ìyá náà jẹ. àmín. kọ́kọ́ dẹ̀ má kulẹ̀ dẹ̀dẹ̀ wọn. àmín. àsìkò tá a fi sọ yìí mo tún wá fi rántí ọjọ́ bíi ọkọ mọ̀mọ́ yẹn. ọdọ pé ní oṣù yìí ni bàbá àlùbáríkà tó gbà fún obìnrin bí ọkùnrin lẹ́dẹ̀dẹ̀ bàbá ni akínyín dáde o ẹ ṣé ẹ pẹ́ fún wa ẹ ṣé gan àti gbogbo ọkùnrin náà tí wọ́n yọ̀ǹda àwọn ìyàwó wọn láti ṣe ohun tí wọ́n fẹ́ kán lè délẹ̀ lórí akí gbogbo yín náà. Olúwa ṣeun. ẹ ṣé àdúpẹ́ ẹ̀yin lolùtọ́jú wa o bàbá ti mọ́ lọ́rùn kámú yín ló kù Ọlọ́run lolùtọ́jú wa ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín lórí tẹ̀ bá fi wálẹ̀ mi balẹ̀ láti ṣe tá a fẹ́ ṣe ẹ kàn máa dàrin àjò wa rú ni. ìrìn àjò kò máa dàrú ni. ẹ máa dàrú ni dẹdẹdẹ ní ká wà lábẹ́ òrùlé ọkùnrin lẹ́yìn ọba fẹ́ do ní kí ló ń ta ṣòbó gbẹ̀yìn bàbá wa látòrí ọkọ mọ̀mọ́ mi Reverend Esther Ajayi tó ń ṣọjọ́ ìbí lóṣù yìí mo kí yín gan bàbá ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. àmín. ẹni fọdún ìdágbére fáyé. àmín. ọmọ wa náà mo kí wọn gan àwa kí yín bàbá pé ẹ ṣé o ẹ kú ìtọ́jú o ẹ ṣé o amóore o àti gbogbo ẹ̀yin ọkùnrin. ẹ ṣeun ẹ kú àtàrọ̀ ìyàwó olóríkì ẹ tó ń kí oríkì àwọn náà ní agbéwá ìrírí mi nídìí iṣẹ́ oríkì òun ni àkọlé ètò yìí yàwá ẹ ṣeun ẹ kú àtàrọ̀ màmá àwọn kan máa ń ní àwọn tí wọ́n ń koríkì kàkàkiri wọ́n máa ń ní àṣírí lọ́wọ́ wọ́n máa ń ní ájú lọ́wọ́ látara àwọn tí wọ́n ń koríkì fún torí pé wọ́n máa ń ní ẹ máa ń mọ̀ àwọn èèyàn bí àwọn oníṣègùn àwọn onífá àwọn àáfàá àwọn páìtọ̀ dédédédé ìjẹ́ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ní ẹnu gbogbo iṣẹ́ tó bá ń ṣe orí ló já jù bẹ́ẹ̀ ìṣẹ̀dá bẹ́ẹ̀ orí torí orí atare ó dẹrù atare lódìdí kò dí láàbò orí bàrà ó dírú bàrà lódìdí kò dí láàbò orí tàǹgìrì tí fìjojúmọ́ fi owó sára ajé ló ń bẹ lára tàǹgìrì tójúmọ́ bá ti mọ́ tàǹgìrì kájé ni orí ló bá di tiẹ̀ o orí ló bá bẹ̀ fún jù. orí ni ò bá bẹ́ fún jù. pé kí orí ó fààyè gbọ́ táwa lórí àdẹ̀dá ni. àdẹ̀dá kábíyèsí ẹ ṣeun màmá ṣé ẹ mọ nǹkan tí mo torí ẹ̀ wọ ibi ìbéèrè yẹn ni wípé
ládùúrú gbogbo nǹkan tí ojú yín rí yẹn ṣé ẹ ò fìgbà kan ronú pé bóyá kémi náà tẹ lọ ṣe nǹkan kan tàbí kémi náà wẹ nǹkan kan tàbí kí nǹkan kan ṣẹlẹ̀ torí pé ẹlòmíà ní nítorí pé ìjìyà yìí pọ̀ jù ṣé ẹ ronú ẹ̀rí ara ni. mo láyọ̀ ọkàn mo dẹ̀ lẹ́rìí ọkàn èèyàn máa rò ó tó o bá rí àwọn tó ga tó dẹ̀ jọ pé tí wọ́n ń kì gan kò tó nǹkan tó ń kì. nǹkan tó ń kì kò tó nǹkan tí wọ́n ń kì pé ìtọ́ ń kì tó bá ṣe sọ pé kí wọ́n kì gan àwọn tó dó wájú wọn tó ń kì fún yẹn wọ́n máa wò pé bó náà ti gbé e wá ni. torí pé nǹkan tó ń pọ̀ lẹ́nu yìí ó ní agbára ṣùgbọ́n àwọn tó wá àwọn tó yẹ pé ọkọ̀ ń sọ bẹ́ẹ̀lì sí wọn ṣe tó làjì tẹ̀yìn ṣe. ṣùgbọ́n rò ó kò sí bó ti ní rò ó àmọ́ tó o bá ro wájú. kò tún rẹ́yìn wò. ro padà sẹ́yìn ìyá tó wò mí fún mi lápẹẹrẹ kan màmá yẹn ní kí n wọ ẹni tí ò tó mi tí mo bá ń ga nínú ayé màmá yẹn máa sọ pé kí n máa wọ ẹni tí ò tó mi màmá yẹn sọ pé kí n wọ ẹni tá a jọ wà lẹ́gbẹ́ màmá yẹn sọ pé kí n wọ ẹni tó jù mí lọ dàsí pé tí mo bá ń wọ ẹni tó jù mí lọ màá máa ṣe gbìyànjú láti lè tẹ̀síwájú tí mo bá ń wọ ẹni tèmi àti ẹjọ́ jẹ́gbẹ́ màá máa dúpẹ́ tèmi tí bá tún wá wọ ẹni tí ò tó mi màá mọ bí wọ́n ṣe ń yin lọ́hùn lógo dáadáa àmọ́ tó bá ti fi jojúmọ́ wọ ẹni tó jù ẹ lọ wà á dìdàkudà. pé ibi tí ẹni tí bàdà tí àìbù wà ìbò ṣe lówó bó ṣe yà mọ́tò. o gbọ́dọ̀ wọ ẹni tó wà lẹ́yìn tí ò tí ì tó ẹ. ṣe bẹ́ẹ̀ nìkan náà lè wà lẹ́yìn tí ò tó mi yìí. tóun náà ń lé kó bẹ́ẹ̀. ìyá wa ẹ ṣeun ẹ kú àtàrọ ẹ̀yin yẹn wá káàkiri gbogbo àgbáláyé bí ẹ ṣe bá wa wo àwọn fọ́nrán yìí ẹ má bá a pín ẹ jẹ́ kí ó délé kódókó ìyá wa ẹ ṣeun ẹ kú àtàrọ mo náà kó bóyá kì í ṣe pé bóyá inú ń bí yín lórí gbogbo àwọn ìbéèrè tí à ń béèrè lọ́wọ́ nítorí pé ó yẹ kẹ́yìn náà ti mọ̀ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni wá a máa ń fẹ́ lọ́yàn ní fún díẹ̀ kò ní bàjẹ́ fún yín bẹ́ẹ̀ ni kò ní bàjẹ́ fún wa ẹ̀yin yẹn wá tẹ̀wọ̀n wá káàkiri gbogbo àgbáláyé kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún àwọn ọmọ yín ìyá wa á jẹ́ wípé ẹ ní àwọn èrè kan bóyá nǹkan kan tẹ́ ti wò pé nígbà tí eléyìí ṣe nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ nígbà tí eléyìí ṣe nǹkan báyìí ló ṣẹlẹ̀ òun lẹ́ ẹ̀ ṣe lè sọ pé ẹ fẹ́ dọ́gbọ́n ajé kí ló ẹ tún fún wa díẹ̀ mà. ọmọ tá a wò nínú ọjà ni mí. ọmọ tá a wò nínú ọjà. gbàgede inú ọjà tó tajà nínú ọjà láti kékeré tí ò ti lọ yàn títí tó fi dàgbà. ìyá inú ọjà ọmọ inú ọjà òun nìyá ọmọ ta. bẹ́ẹ̀ ni. ẹ̀yin èèyàn wá ṣe ẹgbọ́n kan tí àyíkẹ́ lórí kìsọ̀ ní ìyá inú ọjà. òun ni gbogbo ìyá ọmọ ta. òun ni gbogbo ìyá ọmọ ta ó ní agbára ẹnì ṣọlẹ̀. kò sí bó ti lè ya wèrè tó kò sírú wèrè tó máa wá dénú ọjà tó ní rí. tó bá sọ pé bàgẹ̀bàgẹ̀ ni ẹ́ mélòó ló fẹ́ rí inú ọjà wàrẹ́ tí ń fò wàrẹ́ tí ń rìn wàrẹ́ tí ń ẹsẹ̀ ń bí lọ́wọ́. ìyẹn ṣí o. ìbá o ẹ̀yin tẹ́ ẹ máa ń na ọmọ lójú yẹ ẹ ìyá ò gbọ́dọ̀ gbin. ẹ má nà wá o ẹ má nà wá o ẹ má nà wá ẹ dáríjì wá o ẹ má nà wá o ibà. ibà kan níbẹ̀ ẹni tí ìkẹlẹ̀kùn kan tó wọlé. kó tó wọlé àṣìlẹ̀kùn pẹ̀lú àtẹ́gùn kábíyèsí. ṣùgbọ́n wọ́n ìkẹlẹ̀kùn ó tó wọlé. òun náà mo sọ fún yín pé àṣìlẹ̀kùn má kọ̀ fún ẹ bá àníṣe lẹ́mọ̀. ṣé kò sí kan tó wá dénú ọjà tó ní rí ló jẹ́ sọ pé ìyá inú ọjà. níyà gbogbo ọmọ ọ̀ta. níyà gbogbo ọmọ ọ̀ta. ìyálóde wá sẹ́gbẹ́. ìyá ọjà. torí ìyálóde ó ti kọ́kọ́ nánú ọjà kó tó máa nóde kiri. a ti kọ́kọ́ nánú ọjà kó tó nóde kiri. ìyálóde sẹ́gbẹ́ ìyá inú ọjà. ìyá mi. kò sí ìrírí oríṣiríṣi ń bẹ èmi ò ṣe rí o mi ì ṣe rí o ṣùgbọ́n àkọ́dìn ògbà tí mo fi máa ń sọ pé bóyá wọ́n fojú mi rí kan ní ọjà o àwọn tí mo jẹ lọ́wọ́ máa ń dùn mí ṣeré ni nígbà tí wọ́n da gbèsè lẹ̀ gbèsè tó jẹ́ gbèsè fún inú ọjà dáṣọ òde parọ́
àfojúdi tó máa ń kó bá wa. Hmm. Ó níbì kan tí pọ́psì mi tọ́pọ̀ àwọn àtẹni ọ̀rẹ́ ni wọ́n. ok influence gbẹ́ ẹni yẹn wá ṣe nǹkan kan ní Ìwòrí. ok mo wá ṣe wọn lórí ẹni yẹn wá ju ọ̀dọ̀ wọn sí mo wá lọ. mo wá dáfà kan níbẹ̀ lọ́dún náà. mo sọ pé ilé Christian ni mí ìyá tó wọ pé bọ́ọ̀lù ọmọ mo dọ́gbọ́n lọ ni. bàbá yẹn wá tọ́ mi sọ́nà pé mo ń jẹ gbèsè díẹ̀díẹ̀ mò ń rí san o pé kí n ṣe nǹkan ètùtù báyìí. kí gbèsè la má ba wọlé. ẹ má bàa tó pé màá máa jẹ gbèsè mi ní rí san mọ́. táàdẹ̀ padà sọ yẹn dẹ́ni yẹpẹrẹ pátápátá. ẹni yẹ̀yẹ́. mo ní mo ti gbọ́ tí màá lọ sọ nǹkan ní ìlọ́la ló kù. ìgbà gbèsè yẹn dé mẹ́mórì mi tó padà. ẹ ò rántí rárá mọ́. kò bá mọ́ o. kò bá mọ́ rárá. so àwọn tó mọ fáwa o àfi tẹ́ni tí ó tu tí ò bá mọ̀ pẹ̀lẹ́ ló kù. ẹni tó mọ fọwọ́ àfẹni tó bá fẹ́ tu tí ò bá mọ̀ pẹ̀lẹ́ ló kù tó bá ń sọ tábàtàbà. ló kù o. kábíyèsí. ìgbà tọrọ yẹn lé ńgbà náà lọ́hùn mo wá mo ṣáà farasin mo wá lọ sọ́dọ̀ àbáyẹnjọ kan bẹ́ẹ̀ wá sọ pé àfi kó onísùúrù náà ni o tọrọ ọmọ ní ọ. tọrọ ọmọ ní ọ. ọmọ inú ọgbàdẹ ní ọ. wọn fẹ́ gbégbèkúgbélé lọ́wọ́ ló ń sọ yẹn. onísùúrù ni. ọ̀dọ̀ àbáyẹn mo ti nírìírí wípé ajé méjì ní máa bá ní nájà. ajé méjì ló máa bá yàn nájà. nínú ayé gbogbo wa táwa yìí ajé méjì ní bá wa nájà. èṣù ló lajé. èṣù ló ní owó ni o èṣù ní owó ni. ní tààrà. èṣù kọ́ ló lajé. èṣù ló lówó lọ́wọ́. èṣù ní owó apataputo owó bẹ lọ́dọ̀ èṣù. táwọn tó bá béèrè owó lọ́wọ́ ẹ̀ á fún wọn. tó bá gba owó lọ́dọ̀ èṣù ó lè máa ṣọ́ kébékébé káyọ̀ padà pọ̀ ni. ayọ̀ pé nígbà bá ra mọ́tò billion something tó wá fi sí àìlẹ́fù tàn ṣáyọ̀kọ́. àwọn àṣepọ̀ ṣẹ̀ra mọ́tò yẹn ni mọ́tò yẹn náà ló wá pa o. ní ọmọ sọ pé kébékébé èké ìbídùn òun ni Ráńróyè. yé. kébékébé èké ìbídùn. òun ni Ráńróyè. òkú mi ẹ̀sìn dàálì ẹran. òkólé ẹran dàsílẹ̀ ẹṣin. èṣù ẹ̀ pààyàn pakúpa o. ayọ̀ àyọ̀jù tó bá lówó. ló ń pààyàn. ló máa padà pààyàn o. kábíyèsí ayọ̀ àyọ̀jù má pa mí o. àwọn èèyàn tó sọ pé ṣù àwọn òkì ṣe ṣetán tó wà nínú bíbélì wọ́n right. wọ́n jàre. wàláì wọ́n jàre. torí iṣẹ́ ìtọ́ni ó yàtọ̀ sí èṣù. sétánì ò kì í ṣe èṣù òyìnbó kọ́ lọ gbé kọ̀ọ̀kan wá ni. wọ́n jàre. tọ́wọ́ mọ nǹkan tó ń sọ. wọ́n jàre. ajé méjìlá ná nínú ayé tá a wà yìí. ẹ là kún fún wa. abo ajé òun lè ṣù máa fún ẹ ìwọ ni kó mọ fayọ̀. abo ajé. ìwọ ni kó mọ lọ fayọ̀. òun lè ṣù máa fún wa òun ni àwa ni ká máa fayọ̀ wá nǹkan tí ò sọnù kiri ẹlẹ́ẹ̀kejì nǹkan. akọ ajé ní máa ń ṣèyàn girigiri garangaran kiri. akọ ajé ló máa ń ṣe ilé òní alówó bọ ilé òní gbọ́ ní òní gbọ́. bí kò jọ ní yẹ̀yẹ́ lórí pé olówó yẹn ká máa lu ẹ kiri. bí ká máa gbé ọ lónìí wọ́n máa gbé ọ lọ́la wọ́n máa dààmú ayé ẹ. akọ ajé nìyẹn. ìwọ ló mọ ibi tó ti lọ tútùkùtù wo. tó o bá sì múra níbi tó ti wọ́n padà lu ọ́ pa ni. akọ ajé yẹn ló ń ṣiṣẹ́ fún ẹ̀mí ẹ̀ ò ní balẹ̀. òun ló dẹ̀ máa pààyàn nìyẹn nígbà tẹ́mi ò bá ti balẹ̀. ẹ̀mí ò ní balẹ̀ tó bá yẹ pé wo lu ẹ kiri náà ìwọ ni wàá mọ tó fi ń kí lóru. níbi kí èèyàn mọ̀ sí ọmọ sí lèmi náà o ṣùgbọ́n gbogbo ọmọ tá a bí láti 80 wọ 93 àṣìlá àlàáfíà díẹ̀ ṣe rí 94 wọ 2000 tá à ń lò lọ yìí àwọn ọmọ wọn ò gbádùn rárá. ẹ má jẹ́ kó gbọ́ lẹ́nu yín. ní òòyọ̀ tọmọ ọmọ tèmi náà wà bẹ́ẹ̀ kọ́ ló ń jẹ́ owó gbádùn. àwọn ọmọ 94 ti fi àwọn yẹn they believe about money pé owó. tó bá ń ṣàdúrà fẹ́ lómi gan wọ́n máa sọ pé àdúrà owó ni kò ṣe. àìkọ́kọ́ ṣàdúrà owó. àdúrà kẹ́mi gún la máa gbà. àkọ́kọ́ gbàdúrà àlàáfíà àwa abẹ́lú ẹ̀mí kíkún tá a fi lọ àlàáfíà lẹ́yìn náà láṣẹ mọ́ tọrọ owó àwa mọ́ tọrọ àlùbáríkà pé torí tá a bá lọ tán kí gbogbo ohun tá a fi lò mọ́ di rádaràda. ó túmọ̀ sí pé ọmọ 15 years tó ń béèrè pé kọ́lọ́run ra ni mo sì ń fòun ó ṣì àdúrà gbà nìyẹn. alẹ́ ló sì gbà ṣàmẹ́tẹ́ sùdẹ́ alẹ́ ayé ni
owó àti ṣìnà. bọ̀tẹ́ ilẹ̀ sọ́lísìn pé abo owó ni èṣù máa ń fún yàn kí fún yàn làkọ̀ owó. èṣù ẹṣẹ tí ò dáhùn gbogbo ẹni tó ti lọ tójú bọ tí òye ó tójú bọ. ló máa rí ìkúrì. ajé dúdú ní ń wá kiri àlùjẹ̀nù ní fún ọ lówó àbẹ́ni tó górí rẹ̀ ẹni tó ti kú tó lọ górí ẹ̀ ṣálùjẹ̀nù kọ́ ló rán níṣẹ́ láàrin èmi àti yín. tó dẹ̀ máa gbówó wá. ṣéṣù ló rán níṣẹ́. àlùjẹ̀nù ló ránṣẹ́ o tó yẹ òun ṣéṣù. kì í ṣèṣù. yẹ òun ṣéṣù. ẹ mọ̀ ìlúwẹ̀ parọ́ mọ́ láàrin lóra róye àgbà kò lè ṣúṣe látàrí pé wọ́n ní kó rúbọ. tí ó rú. tí ó rúbọ nígbà tí wọ́n ní kó jó kiri gbogbo òlù bó ṣe lówó tó lólóhùn olówó ló máa jó olómọjó òun òjíjó yà àìjó èṣù jọ́ kìíní àná gbogbo òlù ló bá fi jó kiri báyìí ló ṣe ìdìtọ́ bá ṣe lé èṣù ni o èṣù ni o lẹ́fi fún lóko ajé oṣoolẹ̀ dúdú lẹ̀ ń wá kiri. òun ni gbogbo ẹ̀ fi rí bó ṣe rí yìí àlùjẹ̀nu ni ó dẹ̀ fún yín. òun ló wá fọ ọmọ ọ̀pọ̀lọpọ̀ àìsàn tí ò ní túmọ̀ tó wọlé tọ̀. ọmọ gbọ́ bá ti jàṣe jẹ jù tó o ti jẹ tí ó ẹni tó fọ́ láṣẹjẹ yẹn tó fọ́ láṣẹjẹ. bẹ́ẹ̀ ni mà. ṣé gbà tó ń gbà ṣé ó mọ kan tí ó rọ̀ mọ́ kó tó gbélé ọ lọ́wọ́. ìyá wa àkèké lóríkè ẹni tó fún wọn láṣẹjẹ yẹn ni kẹ́ ẹ máa sọ ẹ má ní ẹni tó fún èmi kọ́ lọ fún láṣẹjẹ mi ìjà ṣẹjẹ. ẹni tí wọ́n fún láṣẹjẹ ni. ẹni tí wọ́n fún láṣẹjẹ ẹni tó fún yẹn náà láṣẹjẹ ṣébi tó ti gbà yẹn ṣé ó mọ kankan tó rọ̀ mọ́ ṣá kó tó di pọ́pà. ṣó mọ̀ pèlè àṣẹjẹ ṣó mọ̀ kó tó fi pèlè ẹ̀. abọ́ kan ríwèé rẹ̀ nulẹ̀ ó dẹ̀ kọ́ ó dẹ̀ fún yàn jẹ. ṣé o mọ tó wà bẹ́ẹ̀ iṣẹ́ kan wà tó pé tí wọ́n bá ń ṣe lọ́wọ́ ẹlẹ́dẹ̀ náà mọ́ fi ń ṣe èsì ò gbọ́dọ̀ balẹ̀ ẹlẹ́dẹ̀ yẹn àwọn bàbá tó dẹ̀ kọ́ wọn ò ní fi kinní yẹn sí. kí èsì kò gbọ́dọ̀ balẹ̀ ẹlẹ́dẹ̀ yẹn tó bá fi ń pè lọ lọ́wọ́ tó bá fẹ́ jó. tẹ́sí ṣe bá ti balẹ̀ wà ládé. ó ti di ọ̀ràn. àfikọ́ tó lọ wélo mi. àfikọ́ tó wẹ́lẹ́dẹ̀ mi. tó bá tẹ̀ wà wẹ́lẹ́dẹ̀ mi bẹ́ẹ̀ ẹni tó bá lo iṣẹ́ yẹn wà ládé bá. wà ládé bá. ẹ̀yin tẹ́ ń tójú bọlé nǹkan tó máa ṣẹlẹ̀ sí kí ló wá bá kiri ó ṣe gbẹ́kẹ̀ lọ́lọ́run kì í sọ yí pé má ṣiṣẹ́ o ọlọ́run ló sọ pé ká tó káwọ́ gbéra o torí àwọn kan wà tí mo ṣe fẹ́ rí ọ ní ayé láti dọ̀lẹ́rù nù ṣùgbọ́n mọ̀ ṣe tó fi lo ògo ọmọ ọ̀la mọ̀ tiẹ̀. bíi tàwọn kan tó ẹ pọ́n ti máa lo ògo ọmọ mọ́ tọ́wọ́ bá ti kú báyìí ọmọ òlógo mọ́. ọmọ agbádùn ní ayé o gbẹ wà bẹ́ẹ̀ wọ́n á ṣe tó ojú ẹ̀yìn gẹ́gẹ́ ní màmá yán. ṣùgbọ́n tó bá ti kú tán. àmọ́ wọ́n ti sọ ọmọdé pangolo. ọ ti lògo ọmọ mógo ṣeun má lògo ọmọ mógo mò ń sọ fún ẹ o. wọṣẹ láàárọ̀ wẹ̀ lọ́sàn wẹ̀ lálẹ́ wẹ̀ líyàlẹ́ ta wẹ̀ lóru ọ̀gànjọ́ owó dẹ̀ ń darí ẹ mọ̀ darí lọ. ebi tí ó darí sọ ọmọ rẹ náà ń bẹ lẹ́yìn. mo ti bẹ́ẹ̀ nìkan pàdé rí tán sọ fún mi pé ọṣẹ kan wà táwọn ọmọ yahoo yẹn ń wẹ̀ dáadáa wípé ó dẹ̀ máa dín ọdún mẹ́ta kúrò ní ọjọ́ orí wọn. bẹ́ẹ̀ni. ẹni bá wá wẹ̀ kíní tó wẹ̀ kejì tó bẹ́ẹ̀ lómi dẹ̀ ti wẹ̀ márùn. ẹlòmíì kẹ̀ ti wẹ̀ márùn ó ti wẹ̀ mẹ́fà kò tẹ̀ mọ iye ọdún tó ń kọ́ àwọn máa sọ pé oṣù òlé ló pa àjẹ́ lé ló pa. rọra jẹ́ àṣejẹ́ kiri ẹ dẹ̀ mọ́ parọ́ mọ́ àwọn babaláwo tí wọ́n ń tẹfá fún yín. ifá ń tọ́ni sọ́nà bá ṣe lólé ayé ni ifá ń tọ́ni sọ́nà èèwọ̀n tá a gbọ́dọ̀ wọ́n tá a gbọ́dọ̀ jẹ́ ibi tá a gbọ́dọ̀ rìn sí. obìnrin tá a gbọ́dọ̀ bá sùn tá a gbọ́dọ̀ bá sùn. ifá èèpọ̀ ọmọ arẹmọ ní fá ẹ máa lẹ́ẹ̀ ní babaláwo ẹ máa lẹ́ẹ̀ lóníṣègùn wọ́n tẹfá fún yín ẹ fi tí wọ́n nìkan ṣe o ẹ máa tọ́jú bọ bòmíì náà kiri ẹ máa ní wọ́n sọ pé àbáyẹn confirm ẹ sáré lọ ẹ lọ máa jẹjẹkújẹ ẹ wá jẹjẹkújẹ á wá di wàhálà sí yín nísàlẹ̀ ẹkùn ẹ wá máa gbé wárápá ẹ máa gbókù òru gbogbo àṣà yẹ àìsàn àgbà ni kí ló wá dára ọmọdé àìsàn àwọn arúgbó ni àìsàn àwọn àgbàlagbà ni àìsàn àwọn ìyá mi ẹlẹ́yẹ. òun ni tó fi ń ṣèyàn. abọ́mọ wílà ìfọwọ́kọmọ oníbàntẹ́ túláàsì tí ò ṣe é rí fín ìyá mi Àbẹ̀ní agbẹ́ni ń tọ́ lónítalẹ̀ ń tọ́ o mọ̀ pé tamọ́ ti yẹ tí ń ta ní jùtalẹ̀ lọ ni àwọn ojú pọ́n kókó mọ́fọ́ ajo èdè èèyàn mọ́ bì kí ló dé tẹ wá wá tí ò sọnù kiri àrẹ̀mọ̀sí làwọn ìyá yìí náà ìtẹ́ bá wá dọ̀dọ̀ wọn àdéhùn tẹ́ bá ṣe tẹ́ ẹ̀ bá ṣíkà ní mọ̀ di wàhálà sí yín lọ́rùn tó rárẹ̀ mọ́ ni wọ́n. àdéhùn tó bá ṣe tó bá ti ṣíkà tó bá ti tẹ̀lé nǹkan tó jọ wà láàrin rẹ pé a máa fún ẹ lówó ìṣùgbọ́n kan o bá máa fún ẹ lẹ́dìyẹ o bá máa fún ẹ pẹ́pẹ́ o bá máa fún ẹ lágùtà ọba àti wàá tẹ̀lé tán wà ládé. wàhálà máa dé torí Ọlọ́run kò fẹ́ kó sàdé kó mọ̀ mú ṣe. Ọlọ́run sọ bẹ́ẹ̀ o bíbélì ni ó sọ fún wa
ká má jẹ́jẹ̀jú ká jẹ́jẹ̀ ká má mú iṣẹ́ lọ. Òkè Olúmọ Abẹ́òkúta tẹ̀ ń wò yìí. bẹ́ẹ̀ni. Ìbà gbogbo àwọn olùbọ tó wà ń bẹ̀ o. kábíyèsí ọ̀hún ìbà gbogbo òrìṣà mẹ́rìndínlógún tó bẹ lórí Olúmọ ó sì jù bẹ́ẹ̀ lọ gan yín mọ̀. àáfàá kan ti wá láti lọrin rí èmi lẹni yẹn bá àwa sọ̀rọ̀ ní 3000 Olúmọ kẹ̀ mo ní iye tán gbélé nìyẹn mo láwọn ọmọ Ẹ̀gbá wọ́n mọ iye Olúmọ afẹ́jọ́ òkè ti tẹ bẹ́ẹ̀ láyà òkè ńlá ti ń jẹran awó tí tún ń jẹran àgbò aṣògùn fúnni tí ìgbẹ́jẹ́ òṣòre fúnni tí ìdániláàmú òkè ńlá Olúmọ ibi tó mọdé náà ń pè lólúmọ ìwọ ni ọmọ tọrọ tó le jù torí tó bá tọrọ tó le jù á fún ẹ ọmọ fún kọndíṣọ̀n tó le jù àwọn gbé wọ́n sojú kòkòrò tó le jù abọ́bọ́ àbáwá nígbà kan ní Ògbó ni tí ẹ bá lọ ní Ògbó ni mo láǹkan tó yẹ pé tí ẹ bá lọ ní Ògbó nígbà náà ní abúlé ibì kan tí mo gbé rí a máa ru àpótí àwọn àgbo Ògbóni tẹ̀lé wọn ni àwọn ọkùnrin wa ló máa rù àwọn obìnrin máa tẹ̀lé wọn torí ẹran ògúnfe táwọn ó jẹ lẹ́yìn tẹ̀lé wọn ẹran ìbílẹ̀ àti àmàlà gbẹ̀gìrì tá a jẹ làbàṣẹ́ máa ń tẹ̀lé wọn gbà náà àwọn bàbá yóò tọrọ ju tó lé lọ gbogbo ọmọ wọn ló dẹ̀ yáre torí tí wọ́n bá ti dénú ilé àṣẹ wọn wọ́n á ṣàdúrà wọn ò dẹ̀ tọrọ nǹkan tó le ẹ̀yin ọmọ ẹ̀sìn lẹ́sọ̀ Ògbóni di nǹkan mi lẹ́lọ́ ti lọ wá tí ò sọnù sínú ilé Ògbóni ẹ̀ wá ní kẹ́mi yóò gùn gbogbo tí wọ́n wá kójọ náà gẹ̀mọ́ tó máa ń fọ́nì ni pé tí wọ́n bá kú tọ́lá dáadáa ló máa ń dà. ó máa nítorí pé àwọn ló yẹ kó máa tù wọn ò tù onúkàlẹ̀ wà gbà nǹkan ẹ lọ. kò lálùbáríkà. kò lálùbáríkà. kò lálùbáríkà. kò lálùbáríkà. kò ládàrájà bí kẹ́ni ẹnìkan gbé mọ́tò lọ ó wá ní ìkànnì kíní kan ṣe kankan. kí mọ́tò náà kì í wọ táyà jó mọ́lẹ̀. owó kì í rógun wọn jẹ. ó lè jogún wọn mógún. àwọn ọmọdé ẹ tó ti wá lo tiwọn mọ́gbà àfi ká kó fàdùà ọmọ yẹn lè dá. Ọlọ́run ṣàánú wa. mọ́jàsẹ̀ jẹ́ mọ́dọ̀lókù òru. tí a bá tẹ bá fọmọ bá fà rẹ sọ̀rọ̀ àwa táwọn inú ilé ajé náà ti bí wa. èmi lájẹ́ lé I will just pray on it má ṣàdúrà má dẹ̀ kúrò ń bẹ̀ kò dẹ̀ díẹ̀ àti gbàdúrà fọlọ́run ọba mi dúró torọ́tọ̀ làṣà ọ̀tọ̀ níṣe o ò lè sin Ọlọ́run òrìṣà kéékèèké tó o bá ní wọn lé àwọn ló lè sìn kí ló fẹ́ẹ́ fi sin Ọlọ́run. Ọlọ́run ló ń sìn wá. ọba tí ń sìn wá lójoojúmọ́ ọba tó lówó tí ò ní ná. tó wá nù fẹ́ sọ Ọlọ́run. ọba tó lọ́rọ̀ tó ka ẹsẹ̀ lé báyìí tàbí bàtò bá wù ló mọ̀ ń fẹ́ dà. àgbàlá kò di bàbá mi ò níye ó tún fi hàn pé òun ń ṣe ó tún fi tinú ilẹ̀ fún wa tá à ń rí. sójú ọ̀run náà ti wọn agóòdì níbí nù lẹ́lẹ́. nínú lẹ́lẹ́ ni. sọ́lọ́wọ́ wàá pọ̀ lọ́lá o ò lè bẹ̀ o ò lè sunkún sí i sọ́lẹ́ tí òun di ni. kí wọn náà dẹ̀ mọ́ ya akanra mẹ́ni tí ò ní jù. kó má ya akanra mẹ́ni tí ò jù jù. má ya akanra mẹ́ni tí ò ní jù nínú àìní rẹ̀ yẹn tó o bá ní kékeré mọ̀ ṣe pé o ní torí tó o bá dẹni tó ní tó pọ̀ kó o lè bá a ní ẹ̀mí ìfífún ni. ọ̀rọ̀ bọ́lẹ̀ ni. àwọn olówó kan àtọ̀ pé ẹ lè dé ibi bàtà wọn lásán báyìí ẹ lè débẹ̀ débi tí wọ́n kara dé ká forúkọ pé ẹnìkan láṣìírí ẹnu wa ò gbà wọ́n ti rò pé mímọ̀ ìyàn tó wó kò sí tí ò lè ṣe ìgbà tí wọ́n dùpò tó lágbára ayéjọ́ yé wọn pé wọn ò ní wà wọn ò ní wá wọ́n jẹ́ kó yé wọn pé wọn ò ní wà ẹ̀yin tẹ́ ẹ lówó láwùjọ ìwà wọn ò dáa rárá ẹ má jù wà nù tówó bá ṣe fẹ́rẹ́ ibòmí wà tó pé owó kọ́lá ló ń bẹ̀ ìwà láàjẹ níbẹ̀ tẹ́ bá ní sáwọn ọmọ rẹ lè jẹ wà rẹ só o lè tọ́ka sí wà tọmọ lè jẹ. nínú wà tó ń wù. abá onítíátà kan pàdé rí débi táwọn onífíìmù lọ́sùn yẹn gan burú dé mo forúkọ onítíátà yẹn mo bò láṣìírí. ọ̀gá kò yé mi o ìwọ wá ṣe MC àwa wá koríki adẹ̀bẹ̀ wípé wọ́n fún wa níṣẹ́ ìjọsà o. ìlara burúkú wọn tí wọ́n ṣe nínú fíìmù
ọdún péde. ògbèdè stage. ẹni tí mò ń sọ yìí tó bá gbọ́rọ̀ mi ó máa rántí bẹ́ẹ̀dẹ̀ ni wọ́n ṣe nínú opn jọ́nà mọ́ yẹn ṣe 70 ni wọ́n ṣe wọ́n láti lọ tọ́kì ẹ̀yìn tó mọ̀ béèrè wa pé ọmọ olórí kìtẹ́ pé fún mi dà kò dẹ̀ já ṣiṣẹ́ ìkà. àyùbá ni wọ́n pè jọ́nà kẹ́ni tó ní ọ̀rọ̀ yóò lè mọ̀ràn sí. àyùbá lọ́pọ̀ lọ́jọ́ náà. ó là ní ṣiṣẹ́ kò dẹ̀ já iṣẹ́ ìgbà tó tún yẹ kó pè wá ó bọ̀ta ó lọ jẹ ráìsì ni.